kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ Àríyá Gàlọ́ mo kí ẹ̀yin mọ́mì mi mo kí ẹ̀yin dádì mi mo kí ẹ̀yin àǹtí mi mo kí ẹ̀yin bọ̀dá mi mo kí ẹ̀yin àbúrò mi nítorí pé a kì í kéré títí tí ká má lẹ́ni tí a jù lọ ṣàlàáfíà lẹ wà ṣe dáadáa ni mo bá yín mo fẹ́ bẹ̀ wá pé ká jọ̀wọ́ ká má bínú pé ó tójọ́ mẹ́ta tí a ti ṣètò lórí Àríyá Gàlọ́ kò kí ń ṣe ẹjọ́ wa èmi àti ẹnìkejì mi èròǹgbà wa ni wípé káwa náà gbìyànjú kí a ní yàrá ìyàwòrán èyí táwọn olóyìnbó ń pè ní stúdíò kó tó di pé a tún máa ṣe fọ́nrán mi ṣùgbọ́n ká ṣàdúpẹ́ lọ́wọ́ Elédùà mo fẹ́ ṣe ìfilọ̀ ráńpẹ́ nípa Àríyá Gàlọ́. Àríyá Gàlọ́ a ti pín àwọn ètò wa sí ìsọ̀rí 6 ọ̀tọ̀ọ̀tọ̀. Ẹ̀kíní òun ni Yorùbá dùn ẹ̀yin ọmọ Yorùbá tiwa làṣà tiwa nìṣẹ̀ṣe ní abala Yorùbá dùn níbẹ̀ láti máa sọ̀rọ̀ nípa òwe àti túmọ̀ rẹ̀ ẹwà Yorùbá àṣà àti ìṣe oríṣiríṣi nǹkan nípa Yorùbá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní onírúurú. Abala kejì òun ni ọ̀rọ̀ lẹyẹ ń gbọ́ gẹ́gẹ́ bí a ti máa ń ṣe tẹ́lẹ̀ ẹ kúkú mọ̀ pé ẹyẹ ò dédé bà lé òrùlé ọ̀rọ̀ lẹyẹ ń gbọ́ ibẹ̀ láti máa sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ àgbọ́soríkọ́ àwọn ọ̀rọ̀ àgbọ́ronú jinlẹ̀ àwọn ọ̀rọ̀ tí máa ń mú kí ọmọlúàbí sun oorun mẹ́ta tí ọmọlúàbí ń sùn nábàlá ọ̀rọ̀ lẹyẹ ń gbọ́ láti máa sọ. Ní ìpele kẹta ọ̀rọ̀ ìfẹ́ tí à ń pè ní tọkọtaya tẹ́lẹ̀tẹ́lẹ̀ tọkọtaya ọ̀rọ̀ ìfẹ́ gbogbo wa kú mọ̀ pé ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò lórí ní abala yìí ibẹ̀ láti máa sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ bí a ti lè tó lè wa àwọn ohun tí ó ń bí ìjà nínú ilé àti bí a ti lè ṣe wọ́n bí a ti lè dẹ́kun ẹ̀ ní abala tọkọtaya ọ̀rọ̀ ìfẹ́ níbẹ̀ láti máa sọ. Abala kẹrin òun ni ìlera lọ́rọ̀ ní abala ìlera lọ́rọ̀ ibẹ̀ láti máa sọ̀rọ̀ nípa àlàáfíà wa ìlera wa táwọn olóyìnbó ń pè ní health talk bí a ṣe lè wà ní àlàáfíà àti àwọn onírúurú àìsàn àti bí a ṣe lè dẹ́kun ẹ̀ bí a ṣe lè kápá ẹ̀ bí a ṣe lè tọ́jú ara wa. Ní abala tó kàn òun ni kí ló ń ṣẹlẹ̀ kí ló ń ṣẹlẹ̀ ẹ̀ ní fẹ́ mí sí ẹ̀ ní fẹ́ gbé igbó ẹ̀ ní abala kí ló ń ṣẹlẹ̀ níbẹ̀ láti máa sọ̀rọ̀ nípa àwọn nǹkan tó ń lọ lọ́wọ́lọ́wọ́ nígboro bí aṣọ tí wọ́n ń wọ aṣọ ìgbàlódé àwọn ẹ̀ṣọ́ ìgbàlódé àwọn orin ìgbàlódé gbogbo ohun ìgbàlódé la máa sọ àṣà ìgbàlódé ọ̀rọ̀ tó ń sọ lọ́wọ́lọ́wọ́ nígboro ní abala kí ló ń ṣẹlẹ̀ láti máa sọ. Èyí tó tún kàn òun ni àríyá rẹpẹtẹ ní abala àríyá rẹpẹtẹ níbẹ̀ láti máa gbàlejò àwọn ọ̀rọ̀ ẹ wò ẹni bá fojú àná wò kó Àríyá Gàlọ́ ẹbọra ò bọ̀ láṣọ ni o. Àríyá Gàlọ́ ti yàtọ̀ sí ti ìgbà kan kékulé ó gbọ́ kó sọ fún tókó o ẹ̀yin tẹ́ tí máa fọ́lọ̀ wa lórí gbogbo àwọn ẹ̀rọ ayélujára wa ẹ jọ̀ọ́ nítorí Elédùà ẹ lọ tẹ̀lé wa lórí àwọn ẹ̀rọ ayélujára.